Yes, we need the owó. Hello, lo ní 50,000. Oh yeah, for me 50,000. My transfer. Yes, I'm listening to you, Oga. Good morning. You are welcome. That what, sir? Yeah, he's living in my house. He's living in my house. That. Listen. Okay, what he's saying now. You started calling me. Like you said, I want to sell your house. I'm videoing. I'm a blogger. No, you can video me. No, I'm a blogger. I've never in my life. I'm a blogger. Into this house except my families, my brother, my elders. No. What the police said now? What police said? You said you want to see me. That I'm threatening your life. But what you are saying now? You said, listen to me. Listen to me. Listen to me. Listen to me. You can video as much as you like. Listen to me. Listen to me. The mission is not complete. Listen. You said the policeman said I'm threatening, but you said I accuse you wrongly that you want to sell the house. Is that a threat? Listen to me. You are a threat to me. I am a threat to you. You are a threat to me. Nice. You are a threat to me. The other day you brought out. I mean, listen to me. Listen to me. I did what? The other day, I want to listen. Listen. The other day. I have never disrespected that for once. You are free to disrespect me. I can never. I am not trained that way. I am a Yoruba boy. I have never disrespected you for once. I have never, and I will never. Sorry, gbogbo game here, it's over. What game? The game is over. Anyway. What game are you talking about? What game? Okay, listen. Oh, sọ fún mi rí kọ́kọ́ bá mi wá èèyàn sínú ilé ìpè kọ́ta. Èmi Olúṣẹ́gun. Búra sí tó bá sọ bẹ́ẹ̀. Èmi Olúṣẹ́gun. You called me. I told you at the station. You called me that. What is the works of the house? I said I don't know. It's a lie. It's a lie. Ìgbà tó wá síbi bá jẹ́ sọ fún ẹ. Ọ̀gá police listen. Irọ́ ló pa. When you get to this house. I can no longer sleep in the house. I cannot walk freely. My children. When was the last time my children came to this compound? I want to report as me by mother Shere. Lọ́jọ́ wo ni? My kids are no longer come out here. You don't pay for this, but it's a flat. Okay, ṣé mo ṣépè fún ẹ? Mo ní gbogbo ẹni tó bá lọ fẹ́ bà nǹkan mi jẹ́, Ọlọ́run máa bà tiẹ̀ jẹ́. Gbogbo ẹnikẹ́ni tó bá lọ máa bà nǹkan mi jẹ́ bó ṣe ṣe ń sìn. Anybody that said he want to destroy my things, the Lord will destroy them. Anybody that is destroying my things, the Lord will destroy them. I never direct the word to you directly. Ó sọ fún mi, ó lọ fẹ́ bá mi ta ilé. Let me tell you something. If I ever discuss this with you, let God judge me. No, sọ pé kí gbogbo ohun tó bá ṣe láyé kó bàjẹ́. Don't say it. What is this mess? How did I find myself this mess? No, disrespecting you. Don't tell me why. Why? What for? No, let's feel them freely. I cannot walk in this compound freely again. When I let that to me now, what for? I have kids at home. Because my wife telling me she's scared of coming home. I said, okay, come, let me take both you and grandma to grandma's house. She has her own house, for crying out loud. I said, don't go here. Okay, if you don't want to go to grandma's house, let me go and lodge you people. Even if it's just 1 week, very time I will get another apartment. It's not like I'm owing. I'm not owing. You called me, you said you will report 6 months. I said, no problem. I have never argued with you before. So why are you disturbing my life? You know, you guys are showing. Nothing. I'm a man of peace. I don't anybody around me. Lucy, do you know what this boy? Listen. Sorry, ṣe bó ti lọ report kò yẹ kó tún máa sọ̀rọ̀. Whatever you are saying, you are only ọmọ kan tó ṣẹlẹ̀. You only want to attack. The only way to defend yourself is to attack. You understand? You see, people are working here. I cannot tell them. I'm sorry. Maybe you can. I'll book appointment with you to come and see you.
People are working in this and I'm supervising it myself. Okay. When they finish today or tomorrow, I will see you. I'm sorry to say this. I will come on Monday, early morning, in the morning. Because they are working here and I cannot leave this place for them. And the reason why she is trying to do this, because they want me to stop everything I'm doing here. Because it's their 30s, they live in this house together with the one that living here. They destroyed it. They opened the gate. They molest children here. I don't stay in Nigeria. This guy, I will show you all the video. There's somebody living in this compound, and it's like a burial ground. They started working here. I spend money. I just came here a week ago. I'm not even living here. But I want to supervise it because he's telling me that I'm lying against him. He told me on phone that they sold this house, that even 20-something million, that they even removed, that the person who owns it, that they buried there, that they already came to exhume them, the person. You understand? And he was telling me that he want to help me to look for buyer. If I lied against him, let God judge me. Let him. He's a liar. He's a criminal. Yes, I will come on Monday. Now, I'm sorry, sir. It's because I'm at the DPO office in Kotun, right? Because I say I'm going to Alagbo. All the story here. We all have the story here. I will come. They destroyed the compound because I've not called police on him. I gave them all of them that they should quit my house because they spoil it. And they're telling me a lot of people are coming. Hoodlums, a lot of terrorist boys of Cottisburg. They are using this place when I wasn't around. And they are lying that it's working. All of them, they are courtism. Yes, please, sir. You know, today I cannot leave the compound because on Monday, around in the morning, but I will come before 12 o'clock. Can you come around 10 o'clock? Okay, 10 o'clock. In the morning, I will make it a date. The name of your name is what, sir? When you call your ask of Inspector Blessing. Okay, Blessing. What about you, sir? Inspector Blessing. I'm Officer Emeka. Emeka and Blessing. And the DPO name, sir? It's a CSP. Wahidoni. Oh yeah. Okay, in Ikotun. I will surely be there on Monday, please. I'm not. You see, because if I'm informed, yes, I understand. If I'm informed, I will tell these people. You can see them. All these people they destroy, they are the one. There are two people living in this house, and they destroy everything. They destroy everything because I already promised them yesterday. They were throwing stone. He was one of them that sent boys, hoodlums, to come and be throwing stone in this place because I'm now repairing it. They disvalue this place for me to sell it. It's their mission. And he said he never said that. He's giving me a lot of information, and the picture is true. He took the picture of this place. And he sent it to me when I was abroad. Even when he said he paid the money, I said he should go. I've told them to go. I don't want people in my house again. I want to renovate it. They spoil everything. No problem. I'll be there on Monday. Thank you, Mr. Emeka. God bless you, Mr. Blessing. I'll be there. I'm sorry for my voice. It's just because of what happened. I'm sorry for me. I'm not to help. Thank you so much. She's coming on Monday by 10 o'clock, right? Yes, by 10 o'clock. I'll be there. Can you give us your number? My number? Hold on, please. When you give me your number now, I will call you back. Because I don't know my number often. 081. Hold on, please, sir. Hold on, sọ fún mi pé òun fẹ́ ta lé. Ó ní wọ́n ń ṣépè. Ṣé mo ṣépè fún ẹni? Wọ́n ní gbogbo ẹni tó bá ba nǹkan mi jẹ́. Ó lè ní ẹjọ́. You are Yahoo boy. You are Yahoo boy. You say your father have a house in the Governor Road. Why can't you be living there? Why can't you be living there? Yesterday, boys are here. They were abusing me. You are begging them. Oh, yeah, we're in Italy. Follow Palemo. Over no mini. Bolo Yahweh, over no mini. Over no mini. About Shierini. Oh, Shierini. You are evil. Do what job? Am I a criminal? Or you mad? You criminal want to arrest a complainer? You mad or something? Oh, Yahweh. Oh, you want to arrest me now? Arrest me now. I'm going to say what for Tony come and church. Mo ti gbé. You see? Okay. You spoil everywhere. They spoil everywhere. Go and check the door. Go and check their rooms. Kí ló dé tẹ́ lè gbé bẹ́ẹ̀ màmá? Okay, ẹ ṣé.
ẹ jẹ́ kó sí lọ jàre, ẹ kó sí lọ. Mi ò lẹ́jọ́ pẹ̀lú yín. I don't have time. I don't want you. If you want your money now, you want to go today, I will give you your fucking money. My fucking money. You go out today out of. Why is it like that? Give my money. If you find that gate, you get out of this place. Get out of this place. No, this is not me for once. Mi ò fẹ́ respect yẹ. Olè ni ẹ́, olè. Ó sọ fún mi pé bàbá mi talé. Olè, you a thief. Olè, you a crook. Olófẹ́ bá mi talé. Sí gbogbo ọmọ tó bí búra tó bá sọ bẹ́ẹ̀. Tell your word that you just said that to me. Oye tó ń talé ó sọ fún mi. Olófẹ́ bá mi talé. Orí yín bàjẹ́ gbogbo yẹn àti ìpọ̀tọ́ ẹ lọ pọ̀ sí wa. Ayé yín ò ní da. Your mission is spoiled. Ó ti parí olóṣì. Ọmọ olè. Màmá olóṣì ni wọ́. Ìwọ olórí burúkú ni ẹ́. Kó ṣì dànù jọ. They spoiled this place. They want to sell my house when I wasn't around. Now because kó ṣì lọ. You get out of this place. Go and rent that place. I will give you your fucking change today. Owó tí mo dẹ̀ fọ́ mi, ọmọ dá padà fún mi. Olórí burúkú ni ẹni. The first time I did know this boy, àwọn kan ló gbà wọ́n sílé. Crook. Olórí burúkú ni ẹni. Ó ń gba géètì. Kọ́ṣí lọ jọ gbogbo mission yìí ti bàjẹ́. Ó fẹ́ gbé ọlọ́pàá wá kó wá gbé mi lọ. Ó fẹ́ gbé ọlọ́pàá kó wá gbé mi lọ. They will book appointment with me. Ìlú òyìnbó ni mò ń gbé. You mad ni? Kọ́ṣí dànù jọ. Olè ni ẹ́, olè. Criminal have no label. You a criminal. The way you treated this place, you a criminal. You want to sell the house for me. Mi ò talé kọ́ṣí lọ. Olóṣì olórí burúkú ta ni ẹ́. Olè tó ń pè wọ́n mọ̀ ẹ́. You are telling me you want to help me to sell my house. Búra tó bá sọ bẹ́ẹ̀. Búra tó gbé gbogbo ọmọ ẹ̀sìn tó bá sọ bẹ́ẹ̀ fún mi. Kẹ́mi wá gbogbo ọmọ búra fún ẹ. Màmá ó máa gbọ́mọ sí. Ó máa gbọ́mọ sí. Ó máa ṣòfò tọmọtọmọ ní. Gbogbo ayé ẹ̀ máa bàjẹ́ ní kó ṣì dànù. Olórí burúkú. Kó ṣì dànù. Mommy, should I leave? Let us have your number. Let's go now. Jọba mi fún wọn nọ́mbà. Sorry mama. Mo fún lọ́wọ́ lọ́dọ̀ yẹn náà gbogbo tó kọ́ mú account number 1cc kẹ́kẹ́rù jáde. Máa fún yín lọ́wọ́ 1cc. Ohun ìwọ ò ní kú ẹsẹ̀ méjìlá ni tiẹ̀. Ẹsẹ̀ méjìlá ni. Olóṣì tí ò lọ wá ṣẹṣẹ. Kí ni ẹ̀jẹ̀? Kí ni ẹ̀jẹ̀ tó lọ wá ṣẹṣẹ tó wá jókòó? Tó ní kọ́mọ yahoo máa bọ́ ẹ. Kí ni ẹ̀jẹ̀ tó lè ní kọ́mọ yahoo máa bọ́ ẹ? Go and work. Go and work jọ kó ṣì dànù. Kó ṣì lọ. Gbogbo ẹnikẹ́ni tó bá lọ máa destroy nǹkan mi, ayé yín máa bàjẹ́ ni. Gbogbo ẹnikẹ́ni. Okay, it's ringing. That's my number. Anybody that is destroying my things, the Lord will destroy them. Anybody they send to destroy all my things, the Lord will destroy them. I will not see one name your name. Okay, this is it. I'm recording it. All right, thank you, sir. I will see you on Monday. Oh, wá gbọ́ lọ́pẹ́ mi ló fẹ́ máa fọlọ́pàá threatening ni. Abo ya wèrè mọ́ tilẹ̀ ni. You are a criminal. You are a criminal. You are a Yahoo boy. The boy living there, you are a Yahoo boy. Telling me you want to help me to sell my house. I say all of you should get out of my house. You are bringing wool to my house. I don't play with terrorists. I don't play with bad people. Fuck off. I don't play with bad people. I don't play with Yahoo boys. Kó ṣì dànù. Èmi ló fẹ́ fọlọ́pàá threat ni àbá jí ẹ fẹ́ bàjẹ́ ni. Wọ́n ṣí gẹ́ẹ̀tì gbogbo lẹ́lẹ̀. Wọ́n dẹ̀ máa kọ́ gbogbo èèyàn. Olè oríṣiríṣi molesting children in this place. I don't want you. Get out. Simple as that. Ọjọ́ tó sọ wọlé mo fọ́mọ ẹni 20,000 mo lọ́mọ ẹ̀mí tí rírí. Gbàtọ́ bí àkọ́bí. Okay. Get out. You are mad. Ìyá ẹ̀ mad. Ìyá ẹ̀ mad. Ìyá ẹ̀ mad tó ti kú. Bàbá ẹ̀ tó fi ṣògùn owó ó mad lọ́rùn. You are mad. Ìyálà yẹ ẹ̀ mad. Bàbá la bàbá ẹ̀ mad. Yahoo boy. Yahoo boy. Ó náà ló tẹ́ fi ìyá ẹ̀ ṣògùn owó tó lọ gbé ìyá wẹ̀rẹ̀ kan tó gbé sílé olórí burúkú ọmọ. Yahoo boy. Yahoo.
Olórí burúkú money mi ò fẹ́ terrorist money nínú ilé mi. I don't want bad boys. I don't play with them. Which bank? Please, which bank? Oh my God, to my son, what's it? Bring your account number, I will give you your fucking money. Go fuck out of this place. 31. Fuck out. First bank. Kó ẹrù ẹ jáde. 31. Kó ẹrù ẹ jáde tí mi bá fún ẹ. Tí mi bá kọjá ilé ni ọmọ àlè ni mí. Tó bá kó jáde. Give me my money if I'm going back out to business right now. Oh yeah, send your account number. Amen. Send your account number. Send your account number. Oh yeah, send your account number. Phone for 80,000. 3108. Phone for 80,000. I want to. Excuse me. Ṣé wà ló fẹ́ kẹ́rù? Ó yá jáde. Olóògbé wa jáde. Jáde kó nu compound yìí. Ọmọ ìwọ ọmọ olè tó ṣe bí 50,000 mo ti fún ẹ nígbà tí mo dé yìí. Àbí mi ti fún ẹ 50,000. 50,000 àbí? You want to abuse me? Owó tí ìyá ẹ ṣe tó fi kúkú burúkú. O kéré sí nọ́mbà ní oṣù olórìṣà o. I am a Christian. Kó ṣì dànù. Kó ṣì kúrò lẹ́nu ọ̀nà mi. Ṣé gbogbo ẹrù tẹ́ fẹ́ kọ́nu lé? Kí ló ń ṣe nu kọ́bà? Ẹ bá ń tígẹ́ẹ̀tì, ẹ bá ń tígẹ́ẹ̀tì. Tígẹ́ẹ̀tì mi. Tígẹ́ẹ̀tì mi. Ẹ tígẹ́ẹ̀tì kó ṣì lọ. Tígẹ́ẹ̀tì kó ṣì lọ. Because I didn't allow you to exploit me. Ẹ tígẹ́ẹ̀tì fún mi. You can see them. You get your money now. Take it. I want to repair the house. Ara ti ta wọ́n ti put it in place. Ẹ ti rò pé mo máa ta mi ilé ta. Mo máa ta gbẹ̀yìn. Ìwọ gbogbo tó bá ní láyé omi máa ta. Gbogbo yóò fi fáṣọ ṣe máa tọ́ ọmọ ẹ̀yìn ẹ̀ gan. Ó yìí máa tọ́ ọmọ ẹ. Ìwọ. Ó ní mo máa ta gbẹ̀yìn. Irọ́ ló pa. Irọ́ lẹ pa. Ẹ jẹ́ kó ṣì lọ, ẹ kó ṣì lọ. Mi ì ṣe pè fẹ́ ní bọ́ọ̀tì o. Mi ò ṣe pè fún yàn o. Àdàbí tí bá dá orúkọ ẹ̀ tí mo ṣépè yẹn. Àdàbí tí bá dá orúkọ yẹn. Ṣùgbọ́n tí mi bá dá orúkọ Dáre tí mo ṣépè fún, gbogbo ìpètè iṣẹ́ ló máa ṣe lórí yín. Ara ń ta yín ẹ kó ṣì lọ. Gbogbo ẹnikẹ́ni tó bá rán láti bà nǹkan mi jẹ́. Tó dẹ̀ mọ̀ mi tí mo ṣe sádùúgbò yìí, ikú burúkú ló máa kú ló máa gbọ́ ọmọ gbìbí iṣu ni. Ẹnikẹ́ni tó bá ti bú mi tó ṣépè fún mi, tó dẹ̀ mọ̀ mi tó dẹ̀ jẹ́ mi tó jata mi, ó máa gbọ́ ọmọ gbìbí iṣu ni. Ó ní jèrè kó ṣì lọ. Ó ní jèrè tí mo ti jẹ́ ńkọ́. Mo ti jèrè ẹ kó ṣì dà mí ẹ kó ṣì dà. Mo ti jèrè ẹ kó ṣì lọ. Ẹgbẹ́yẹ ti ẹni, ìwọ ló ní, ìwọ ló ní. Ó yẹ ẹ máa kó afẹ́ fún yín lówó yín, afẹ́ tú gbogbo ẹ̀, jẹ́ kó kó ẹrù, jẹ́ kó máa kó jáde. Is that it already? We are account number yín dà. Gbogbo ẹni tó bá lọ máa bà lé mi jẹ́, máa bà nǹkan mi jẹ́, ó máa ṣòfò ní tọmọtọmọ. Mo tún sọ mi ò dárúkọ ẹnì kankan, tó bá dẹ̀ jẹ́ ilẹ̀ ń bà jẹ́ ìpè máa jà yín. Simple as that. Cherry ẹni tó bá ti jalè, a máa retí èpè.
òṣòro lára ń fún ẹni tó bá ti ṣe ká máa retí èpè a máa retí èpè kó sì lọ́jọ́ ẹ kúrò mo fẹ́ kẹ́ lọ ni Ọlọ́run ló ń ṣiṣẹ́. Mama ẹgbẹ́ yín ò kì í jókòó sílé ọkọ ọmọ ẹ lọ ṣiṣẹ́ kí ló tẹ̀ pàyà ìyá ẹ̀ kí ló tẹ̀ pàyà ẹ̀ tó pọ̀ mọ́ kí ló dé tẹ̀ pàyà kí ló dé tẹ̀ pàyà ẹ̀ tẹ́ pa bàbá ẹ̀ tẹ́ wá jókòó lé lọ́rùn tẹ́ ní kó lọ máa jalè wá fún yín ẹni kó lọ máa jalè wá fún yín olófo ẹ lọ ṣiṣẹ́ jàre kó sì lọ. Ọmọ mi ò lè jalè ọ̀rọ̀ yín ò lè ṣẹ kò lè ṣoríire bó ṣoríire jìyà láyà yín lọ. Ẹ kó sì lọ olófẹ́ bá mi ta lẹ́yìn tó sọ fún mi ní oníwọ̀n ra lẹ́yìn 20 million olófẹ́ bá mi ta lẹ́ oníwọ̀n ti wá wú òkú ṣé mo wà ń bígbà tó wú òkú ni ẹlẹ́fẹ́ bá mi ta lẹ́ ẹ̀dẹ̀ tí bá gbogbo lẹ́jẹ́ bó dẹ̀ ń túnṣe mo ní ẹ jáde. Ẹ kó sì lọ ebú yín ò lè ṣe kankan ṣáà mo accomplish mission mi get out and fuck out. Olófẹ́ bá mi ta lẹ́ ṣé mo kúrò ní báwo ṣe máa gbé 20 million àbí 20 something ni wọ́n ta lé báwo mo ṣe mọ̀ pé wọ́n ti wú òkú ń bí báwo ni mo ṣe mọ̀ pé wọ́n kun ilé yìí ní ọ̀dàbẹ̀ yẹn olófẹ́ bá mi ta lé fọmọ ìbúra tó bá sọ bẹ́ẹ̀ onírọ̀ òkúrọ̀ olè ọmọ yahoo mo sọ pé tó bá ní má dé mi ní débà tí n bá dé ẹ̀rọ abáyé ẹ kó sì lọ gbogbo yín rífraf ní yín gbogbo yín ẹ lọ pọ̀ sí rádaràda mo gbójú yín sórí kámẹ́rà olóṣì ọmọ àlè Ọlọ́run fẹ́ bá mi ta lé wèrè yẹn ọjọ́ tó sílẹ̀ fẹ́ kọ́lẹ̀kùn tí mo ti kọ̀ wo lé o má jẹ́ sílẹ̀kùnlẹ̀ wo yàrá mi o who is there they are not there ṣé wọ́n ti gbé kí ni wọ́n ṣe ń downstairs what are you guys doing now cement ṣebí they just bring am down bring that door down that door wey you remove bring am down first. Don't disobey me. Bring it down. You open it, you remove it. Bring it down. Wá kó sì jáde o, mo ready láti fún ẹ lówó ẹ o. Wá kó sì jáde o, ọmọ yahoo. Lánàá bó ṣe ń bẹ gbogbo wọn nìyẹn, àwọn tó wá bú mi, ẹ máa tẹ́ ni. Tó pé mo sọ pé mo lọ sálágbọ̀n, ìkọ̀ tún ló ti wá, gbogbo tẹ́ ṣe wà. Mo ń ṣe recording yẹn for evidence reason ni. Kó sì lọ. Mo ń ṣe pé mi ti bẹ̀rẹ̀ pé mo máa ṣe lọ́sàn àti lóru fún yín tó bá ti ṣe kà ìkà máa kà ẹ́ ni ẹni tó bá ti ṣe burúkú kò ní máa bẹ̀rù èpè wàá máa ṣe kà fún yàwó máa ní kó máa sọ̀rọ̀ ayé yín ò ní ta. Wọ́n ní ládùúgbò ṣé ó bá mi sanwó lé mi ni kí ló dé tẹ́ fẹ́ sọ lé mi di ó ní kí n fi lé ṣe pàtó tún yá tí mo ní mo ò tálé ó ní kí n fi ṣe club house mo ní mi ò kí ń ṣe club olófò ó bá lòwò ó ṣe búra kó fi gbogbo ayé ẹ̀ búra ó lè àti tún ṣe ojú wọn ti mọ́ wọ́n rẹ̀ pé wọn ò lè ṣe ẹ̀kọ́ sí lọ. Ó yẹ ẹkẹ́rù yín o a fẹ́ fún yín lọ́wọ́ yín o. Coach, I'm not renting it. Block, I'm not renting it. Ìrànwọ́ ilé ló ń sọ̀rọ̀ lójú wọn no ṣó mọ̀ pé tó wá ti ní wọ́n fẹ́ gbà nǹkan ẹ̀ tó bá ti kọ̀ láìsí ni wọ́n ti tú bẹ́yẹn nígbà máa ṣe náà ní nẹ́ẹ̀sì ọjọ́ tó ti wá yẹn tó ní kí n yọlẹ̀kùn tán yọ yẹn kí n kó fún wọn ṣó ti yé bẹ́yẹn ẹ yo tí bá kó fún wọn sìn wọ́n á bá ìṣeré lọ́jọ́ méjì wọ́n á bẹ̀rẹ̀ sí ń bẹ lọ́jọ́ kejì mí fún wọn ní ìkan mi mọ́ mo sọ yẹn I'm giving nobody my things. Wọ́n kó sí lọ. Ó tí wàá kẹ́rù ẹ bẹ̀rẹ̀ sí kẹ́rù yín o. Kó dẹ̀ send account number tó bá ti kẹ́rù sí. Ká fún ẹ tí n bá fún ẹ lówó ẹ 480. Tí n bá fún ẹ 480 kó pè mí lọ́mọ àlè. Wọ́n fi ilé yẹn rent. Ilé yẹn wọ́n fi rent sí. Ó ti yé. Wọ́n fi ilé yẹn rent 480 ló san. 480 ló wú ẹ. Ó dẹ̀ san lẹ́ẹ̀mejì máa san lẹ́ẹ̀kan fún ẹ. Ó ló fẹ́ bá mi ta lé. Mo fẹ́ máa purọ́. Ẹni ó purọ́. Torí pé mo sọ pé máa lọ pọ̀lọpọ̀ wá lọ gbọ́lọpọ̀ láti Kọ̀tún ó yá wèrè ni wọ́n máa sọ fún mi tó bá dọjọ́ Monday tí mi bá débẹ̀ kó pè mí lọ́mọ àlè I'll go there with lawyer ó yá wèrè ni
wọ́n ṣe a máa jọjà wọ́n ṣàfọ̀rọ̀ ni mi ní máa kọjá títì mami o kàn máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ kàn máa torí wọ́n ṣe kan nulẹ̀ gbogbo tó máa yọ kí n jẹ́ kàn máa kó lọ kàn máa jà mí lólè so màmá jẹ́ nice person olórí burúkú olòṣì tí ìyá yẹn ṣorí burúkú tó fi kú ni ó ṣorí burúkú ni ògógó ló mú kiri ọmọ yẹn ó wọlé mi báyìí agbélẹ̀kùn tó ń tà ní 500,000 ó gbé kan lọ mi báyìí ó lọ tà ó wá ń bú mi ó ṣara gbígbẹ ológogoro èmi màmá dáwọ̀ yẹn lóhùn aláyé bàjẹ́ gbogbo yín náà àwọn tó ń ran yín ṣẹ́ ti pẹ̀pẹ́ yẹn yín ti ta náà olóṣì ó lóun ò sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ lẹ́sí gbogbo géètì wọ́n ní ẹ má ṣí géètì inú lélẹ̀ mọ́ ẹ má kóyàn wọnú bíbá ẹ mọ́ kí lẹ́ ń kó yahoo àtàwọn terrorist boy kí lẹ́ ń kó wọnú compound ó sọ pé fẹ́ máa fi bíbá ṣe ọgbà ibi tó ti ń ṣèpàdé àwọn cultism olórí burúkú wọn. mo wà nílùú òyìnbó gbàgọ̀jẹ̀ mi ò gbàgọ̀jẹ̀ ṣé dandan ni ó gbọ́lọ́pàá wa ó fẹ́ bá fọlọ́pàá threaten you mad. You mad? I showed the whole house. Look at that door. Look at his door. Gbogbo nǹkan tó wà nílé yẹn wọ́n bàjẹ́. Mo wá tún bẹ̀ ṣe. Ó wá ṣe tán. Olórí burúkú wọn. Ó tún lọ gbọ́ ọmọ kan kó wá kúrúkù mí sìn. Ó kọ̀ kò ṣe bẹ̀ yẹn. Olóṣì. Ó wá lóun ò sọ bẹ́ẹ̀. Ó ṣe fọmọ ìbúra. Máa purọ́. Èmi á máa purọ́ mọ́ ẹ. Ó lọ fẹ́ bá mi talé. Wọ́n ti ta ilé tó wà ládùúgbò. Kí n wọlé yìí wọ́n ti kọ́. Eléyìí wọ́n ti wá wú òkú. Ó fẹ́ bá mi talé ṣé mo kú lọ́wọ́ àmọ́ ṣe mọ̀ pé wọ́n ti talé yìí mo rò pé ọmọ gidi ni ẹ ó lè ìwé yahoo boy kò kó sí lọ ọmọ lè you report me you are going to be investigated àwọn tó ń rán ẹ níṣẹ́ wọ́n ti jẹ̀bi kẹ́rù ọwọ́ ẹ tí mi bá kọ́wọ́ ẹ̀ fún ẹ sísì kó pè mí bastard ok dúró jẹ́ kí n ṣú ẹ lójú kí n fi dọ́là wọ̀ ẹ́ kí má ti transfer náírà fún ẹ jẹ́ iṣu ẹ lójú kí fi dára wọ̀ ẹ́ kò ní tà fún ẹ. wọ́n tí wọ́n kàn fẹ́ ṣe orí kí mo ní ìdíwé tí I need it torí ṣé 450 tó sàn orí ẹ̀ burú ni wọ́n lè wọ́n bí wọ́n ti máa flash ọwọ́ fún ayé ẹ̀ bàjẹ́ ni ọ̀sán 500 lọ sọ ọmọ fún ọmọ 20,000 bẹ́ẹ̀ ó sọ gbogbo ọkọ̀ ọlọ́fẹ́ bá mi tàlé ẹ̀dá gbogbo lẹ́rú olórí burúkú ọ̀tá jẹ́ àti wèrè bí ti yí lọ́ máa support orí burúkú tẹ́ ṣe nù lẹ́yìn. Get out of this house and let me give you your fucking change. Oníta fún gbogbo yín kù. Olórí burúkú àti ọ̀tá jẹ́ tí ò ní jèrè lọ́ máa support yín fún ọ̀ṣẹ́ orí burúkú tẹ́ ṣe pẹ̀lú ilé yìí. Olórí burúkú yẹn mo yọ lẹ̀kùn nulẹ̀ tí wọ́n ń tà ní 700,000 ọwọ́ ní kẹ́mi jẹ́ kó ń kó ìyá yín mọ̀ gògóró kú àwọn tó tẹ́rì sílẹ̀ náà ń tẹ́ ẹ máa ṣọ̀fọ̀ ni mo sọ fún yín tẹ́ bá lẹ́ máa bà nǹkan mi jẹ́ àdàbí tí bá ṣe burúkú fún yín wọ́n ṣọ mi síbí báyìí olórí burúkú yín wọ́n ti sọ bẹ́ẹ̀ ọ lè jẹ́ pọ́ mi kọjá tàbí kan á dìde ogun síbi wàá wọ́ dànù physically and spiritually òfò lẹ́ ṣe gbogbo yín gbogbo ẹni tó bá ti ṣépè fún tó bá ti mọ mímí tó jẹ́ fún mi tó jata mi tó ṣépè fún mi ó fẹ́ fi ọlọ́pàá wá tẹ́sí mi pé wọ́n wá ọ̀dà mi èmi tí mo mọ òfin láti Canada dé Nàìjíríà ọgbẹ́nu lẹ́mí mi ò lọ fọlọ́pàá mú ẹ fún ọ̀rọ̀ tó sọ ipò fẹ́ bá mi talé is a criminal offence mi ìdẹ̀ mọ̀ yá ẹ rí mi ìdẹ̀ mẹ́tọ́ gbà ẹ sílẹ̀ gan olóòdà mo bèrè mọ́ ṣọ́ọ̀kì ṣe yahoo wọ́n dẹ̀ dẹ́mọ̀ nọ́tìsì yahoo torí iṣẹ́ wọ yahoo nìyẹn kọ́ ra lé ẹ àmì kan gbẹ́nu lẹ́ẹ̀kan máa kẹ́rọ̀ wọlé ọwọ́ lọ́mọ ò lè ṣe irú kọ́pá ṣó sanwó kọ́pá ṣèbí flat ló gbà ṣé mo ń gbẹ́nu ṣé mo kọ́ civilian barrack ni àbí mo gbẹ́nu ṣé first me and slap you ní bíbá yìí ó ní wọ́n ń ṣépè mi ò dárúkọ èèyàn fún èpè yẹn ṣùgbọ́n tó bá jókòó tì mí tó lọ́ fẹ́ bà tèmi jẹ́ gbogbo tó ṣe láyé ẹ̀ ló máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ wọ́n gbé ìyá tiẹ̀ jáde olówó ń ṣépè yẹn fẹ́ máa ṣépè fún mi àwọn pa ìyá tiẹ̀ wọ́n pa bàbá tiẹ̀ ìwọ wá jókòó ó lò fẹ́ máa pè mí ẹ tó wọ́n fẹ́ bú mi wá lọ wẹ̀ dáadáa wà mọ́ look at this one dáadáa kò ṣiṣẹ́ láàárọ̀ olóhùn òṣègbè mi look at it ìyá ẹ̀ náà gbà tá à ń kọ́ lẹ́yìn tó lóhùn yá Ṣàngó gbogbo ẹrù mi ló ń jí kó owó tí ìyá gbọ̀n lọ́mọ ń ran ìyá ẹ̀ jalè tó fi kú ni ìyá ẹ̀ ó jalè tó fi kú ni oníbàárà tá a bá lọ tó gbè wá sí gbogbo ibi tó ti ṣe wá sí ìyá ẹ̀ tó wọ́n máa tọrọ bá wọn lọ fẹ́ máa bú ẹ̀ kò ní dá fún ìran ẹ̀ kò ní dá fún ìran ẹ̀ kò ní dá fún gbogbo ìran ẹ̀ pátá òfò ló ṣe
ọ̀nà ló ṣe ń wá gbogbo agẹ́kùn nǹkan tá a gó síbi lọ́bẹ̀ fi lẹ́bẹ̀ máa fi páàṣì lé wèrè tẹ́ngó gbogbo lé wèrè tó bá tú lè ṣe kó dàbí ẹlẹ́ kó nít gbogbo lé wèrè yẹn ni wọ́n máa gbó sọnù olórí burúkú ẹ̀yin tẹ́ lítà ìkó yìí ọmọ àlè jàti kọ́tísìm mo wá pẹ̀lú ìṣọ̀yìn ni kó ẹrù ẹ jáde tí màá fún ẹ ní owó ẹ nísinsìnyí ọjọ́ tó sanwó lẹ́ẹ̀mejì mo tún dáṣẹ́ 20,000 mo ní kó fún ọmọ ẹ̀ ìgbà tó bí ọmọ àkọ́kọ́ mo ní kó fún ọmọ ẹ̀ náà ni mo ní kó fún ọmọ ẹ̀ lọ́wọ́ ńgbà tí mi ò sí lára tó bí ọmọ àkọ́kọ́ inú ilé ló bí sí ṣé o bímọ sí bí wọ́n pa jẹ ni olórí burúkú ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo ìyàwó rẹ̀ tó gbé sílé ìwọ pa ìyá tiẹ̀ ó wá lọ gbé ìyá ìyàwó kan ó wá gbé wá síbí ó wá lóun ṣépè fún mi orí ẹ̀ ló máa fi gbé pè olórí burúkú ṣé ìyá yẹn ẹni tí mi ò ṣẹgbẹ́ èmi ṣe ń ṣiṣẹ́ lóyìnbó ìwọ wá jókòó síbí ó ní kó lọ máa jẹ jalè kó máa rẹ́ẹ̀dì kó máa fi bọ́ ìwọ ó lọ́mọ wọn ò lè ṣeré nu compound ṣé o sanwó compound get out of this place gbogbo yín olórí burúkú yín bó ṣe wà nínú compound yìí tí bá sùn mi ò fojú kan sùn tọ́rọ lè sílẹ̀ kó máa mọ̀mọ́ sí gẹ̀ẹ́tì ilẹ̀ ni káwọn ẹgbẹ́ ẹ̀kọ́ lè wọlé ìyá wèrè ni ọjọ́ tó sanwó lẹ́ẹ̀mejì mo tún dáṣẹ́ 20,000 ọmọ tó ṣẹ̀ bí o fún lówó o fún ṣe kíní kan ó wá lóun ò bú mi ó wá bú mi gba tó dẹ̀ ti bú mi sì kí ló ṣe fún mi orogbo máa dùn mí àwa tó ti bú mi kó gba kẹ tó bá fẹ́ ṣe oríire láyé àwọn olórí burúkú mi ti máa ń bú wọn ni tó bá ti ṣe oore fún yá máa fi mi sọ olòṣì játijàti wọ́n ti sọ fún wa pé ní Lagos State wọ́n là gbọ́dọ̀ gba yahoo sílé àtàwọn ọmọ court yahoo nìyẹn ìwé yahoo tó bá ṣe yahoo ò ní sọ fún mi pé kí n wá talé ẹ bá gbogbo lẹ́jà wá ń túnṣe ara wá ń tayín ó fẹ́ destabilize mi kọ́lọ́pàá wá gbé mi lọ́bẹ̀ yẹn kó lè jí nǹkan tó bá fẹ́ jínú bí kó lè possible gbogbo lẹ́kùn tó ń ṣe yẹn ló fẹ́ ní kọ́lọ́pàá wá kó lè tàn mí jáde wọ́n lè kó gbogbo ẹrù tí mo sọ pé wọn ò fẹ́ jí yẹn á lè wá kó lọ ó lè jàgùdà pálí ó máa ṣe bí olówó bàbá ẹ̀ kọ́lé sí Governor Road ó ṣe lọ gbélé bàbá ẹ̀ ta kó ẹrù ẹ jáde ń bí báyìí o kó wá gbowó ẹ. eléyìí dẹrù ó dẹrù òṣàmọ́wọ́ yamayama olórí burúkú ó dẹrù òṣàmọ́wọ́ òṣà tó sì títí tí ò gbé ẹ tó ń tọrọ jẹ tó ń ṣalẹ̀ lójú títì aṣalẹ̀ olórí burúkú ọmọ bọ́là. ìyá ẹ kò sóríire kò sọmọ ìyá ẹ tó sóríire ìyá ẹ ṣalẹ̀ kú ni bàbá ẹ náà tún ṣalẹ̀ táwọn àtàkọlẹ bí ọ máa ń ṣalẹ̀ jẹ ní píṣọ ìyá ẹ ó wà nínú àwọn tí mo ti post kankan sórí platform ìyá ẹ ló ṣíwájú àti gbogbo yín lẹ ń ṣalẹ̀ jẹ la fún yín ráìsì olóṣì mi lè fún ẹ ní kankan mọ́ o tí o lè rí kankan gbà o lè rí kankan gbà o lè mi lè kólẹ̀kùn fún ẹ mi lè kó kankan fún ẹ ó ti lọ rọ ògógóró ṣó ti rí ògógóró ló wà lọ́wọ́ ẹ̀yìn ògógóró ni ògógóró ṣe mí léṣe o ó ti lọ mọ ògógóró yó kó ṣì nǹkan tí ìyá ẹ̀ ṣe tó fi kú ni ìyá ẹ̀ tọrọ jẹ kú ni ó lóye owó tí ìyá ẹ̀ jẹ kó tó kú ó jẹ mí lọ́wọ́ tó fi kú ni kò sanwó ìyá ẹ̀ ó tọrọ jẹ ó máa ń jalè kiri tó máa wọlé máa kó gbogbo nǹkan nìkan ìyá ẹ̀ ya Ṣàngó ẹni tó bá kúrò ọmọ kò ní dáa fún ìyá ẹ̀ ń jalè olè tí ìyá ẹ̀ jà ló ti bẹ̀rẹ̀ sí ń jà yẹn ìgòsọ́mọlé lára ìyá ẹ̀ la máa rán ẹ sí ìyá Ṣàngó kú kò tún kú re ó tún fọ ọmọ wèrè sáyé òsínwín ó wá tọrọ owó lọ́wọ́ mi ló ṣì ìyá Ṣàngó kú ìyá Ṣàngó máa ń jalè ní ó lè ní ìyá Ṣàngó ó jẹ mí lọ́wọ́ tó fi kú ni ìyá Ṣàngó afúnlọ́wọ́ nínú àwọn oúnjẹ ìyá tó wà bẹ́ẹ̀ ló máa ń gbé ráìsì olóma aṣíwájú tó máa ń tọrọ jẹ àtọrọ jẹ ni ìyá ẹ gbogbo ìròyìn tọrọ jẹ ni ìran ẹ gbogbo ìròyìn máa ń tọrọ jẹ ni ìwọ wá dúró wá bú mi olórí burúkú ni kò sí lọ ọmọ àkọ́bí mi is 40 years àkọ́bí mi is 40 years wo
àkọ́bí wọn bẹ̀ yẹ olóòlò ṣe kíní fún ok èmi àti ẹ mo wá ó dà fún mi jù ẹ lọ ọmọ lọ́wọ́ jù ẹ lọ owó làgbà ok mọ́mì mi ló jẹ́ bọ́ mi ìṣẹ́gbẹ́ ìyá ẹ yálà jẹ́ ẹ kò sí kankan nu wọn tó dáa tó mi kó sí lọ. àbọ̀ òrì òórùn yẹn pọ̀ gan ìyá ẹ̀ tó òórùn ò sí lára ẹ̀ olófo olè mi ò fún yín lọ́wọ́ mi mọ́ kẹ́kọ̀ọ́ sílẹ̀ lọ ṣiṣẹ́ go and work go and lọ ṣiṣẹ́ jọ ok bó ṣe rìn tó smart yẹn go and work lọ kiri pure water mo fẹ́ fi yín gbowó ẹ̀yin wo ok mo fẹ́ fi yín gbowó lọ́dọ̀ ta ni olóṣì mo kàn sọ fún yín pé mo ready fún yín ni mo come dédé for you all of you ẹ kẹ́rù yín o mo fẹ́ fún yín lọ́wọ́ yín padà o ẹ kẹ́rù ẹ̀yin wèrè ẹ̀yin ọmọ yahoo boys and girls kẹ́rù ẹ kó jáde ń bí. no pípọ́ lẹ́yìn owó lẹ́fẹ́ máa gbà ẹ má pọ́n mi lé olórí burúkú má pọ́n mi lé kó sí lọ olórí burúkú olè má pọ́n mi lé atọrọjẹ má pọ́n mi lé àwọn tó bá ti ń tọrọ bọ́dà ẹ má pọ́n mi lé gbogbo èyí tẹ́ bá ti ń sọrí burúkú aláìsàn ẹ má pọ́n mi lé ọmọ jọ́sẹ̀ ẹ má pọ́n mi lé aláyé bàjẹ́ má pọ́n mi lé èyí tẹ́ bá ti lọ ń ta ògógóró sórí ẹsẹ̀ ẹ má pọ́n mi lé kẹ́ kó sí lọ. ẹ kó sí lọ ọ̀tá lọ́fẹ́ máa pọ́n lé gbogbo ẹ̀yin wèrè tó wà ládùúgbò gbogbo yín pátápátá lè máa transfer yín sí náà ni orí yín ti dàrú àwọn àti bàbá ti bú ó máa dùn ni ó lóun ò wojú mi yahoo boys wá kẹ́rù ẹ o olórí burúkú ọmọ ní kan bu tán bá bù mí kọ get out I'm not going to give you any my own things tó ṣì lọ. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn okay. ó ti ìyá ò jalè gbogbo tó pé ládà tó wà níbí báyìí tá fi kólé gbogbo ẹ̀ pátá níyà Ṣàngó máa kó tó máa kó fún àṣà ní kíní ń bẹ̀ yẹn àkúrọ̀ náà ó ṣé kò ṣojú èèyàn ń bì nítorí kálukú bá ṣe máa la máa sọ aṣálẹ̀ jẹ́ níyìn náà. ọmọ ni mò ń ṣépè téèyàn bá ṣomi sádùúgbò tẹ́ wá sọ pé wọ́n wá ba gbogbo nǹkan tí mo ṣe bẹ́ẹ̀ jẹ́ màá máa gbàdúrà fún yín ọmọ lẹ́pẹ̀ ti pọ̀ jù tán bá ti ṣèkà tán máa ní wọn ò fẹ́ pè ó fẹ́ pé kí ló wá fẹ́ kí ló fẹ́ kí ló fẹ́ ayé yóò ní da ayé yóò ní da ayé yìí kò ní da ó débẹ̀ yẹn ọlọ́wọ́ ló sọ pé wọ́n ń tẹ́sí òun iṣẹ́ pé mo gbàdúrà nínú tó bá gbàdúrà wọn sọ pé ó ń ṣe pè ní àwọn olóòṣà wọn ló ń ṣe pè ní mo ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lóò máa bà tèmi jẹ́ tí ẹ máa bàjẹ́ ní tọmọtọmọ simple as that I repeat myself. ó lọ gbọ́lọ́pàá wọ ọlọ́pàá a máa lọ bọ́lọ́pàá ni ọlọ́pàá máa fún wa ní invitation àdè máa lọ síbẹ̀ we respect the law of the country but ó lè fọlọ́pàá harass mi torí pé mi ò ṣe criminal bíi tiyín ó ń ṣe criminal now that's why mo ṣó gbogbo onú lẹ́yìn adẹ̀ tí wàá bẹ̀rẹ̀ ó wá ti rí pé wọ́n ń ṣe gbogbo nǹkan lónìí wọ́n ti fẹ́ put in order ó ti wá rí ó wá fẹ́ gbé mi jáde kán tó wá lọ bàjẹ́ kán ba lè ráyè wọlé lórí burúkú ẹni tí ò fẹ́ nǹkan rẹ̀ ẹ jẹ́ wá kó ṣì dànù o wá kẹ́rù ẹ kó gbowó ẹ o. wọ́n pa gbogbo nulẹ̀ jẹ́ ni gbogbo ẹ̀rí yamayama wọ́n gé gbogbo wáyà fẹ́ wọ́n tú gbogbo nǹkan tó wà nulẹ̀ wọ́n sọ lé di skẹ́lẹ́tì ọ̀dọ̀ tí ẹnìyẹn sì bá lọ gbé kámẹ́rà sí ẹ máa rí gbogbo ẹnu ẹ̀ ṣe rí ẹ máa lẹ gbogbo fine boy tó ń gbénu lé dọ̀tí àwọn bíríkìlà tó ń ṣiṣẹ́ bíbá jẹ́ mo ní ẹ gbà mí o ṣé kìí ṣe pé wọ́n ń pa ìdíyà bí wọ́n ń pa èèyàn tó ń pa ìtọ́rí kò sí nǹkan táwọn kọ́tísìmù ò lè ṣe bíríkìlà yẹn ló sọ fún mo ní ẹjẹ́ lọ pé ọlọ́pàá kán wá wo bíbá yo bíríkìlà yẹn ní wọ́n kàn dọ̀tí ni o pé ibẹ̀ yẹn dẹ̀ rí ni adẹ̀bẹ̀ sí ṣe wọ́n wá rí pé ó ti ní new look ara wa ń ta wọ́n ara máa ta yín pa ni ẹ ti gbà bẹ́ẹ̀ dáhùn ara máa ta yín pa ni èmi tí mo ti rẹ́dì yín gbogbo èèyàn tí mo bá gbé sókè tí bá ti fẹ́ mẹ́kì sùrùtù pẹ̀lú yín máa gbé wọn wálẹ̀ ní kí ni fẹ́ fi kí ìdọ̀tí kan máa bá yín kúrú máa bá yín dọ́gba I'm ready for you.
olórí burúkú aṣọ mi fún wọn bẹ̀ yẹn wọ́n mọ mi wọ́n máa búyàn tó bá ṣe dáadáa fún wọn tán wọ́n máa bú ẹ ó tún wá fẹ́ mi ìyẹn ní ọmọ gbogbo tó dé yìí ó yẹ kó máa dáwọn èèyàn lókòwò ní máa dá yín lókòwò okòwò mi mo bí yín ni okòwò kọ́ okòwò ni. kó sí lọ́jọ́ pt wù. ẹ̀yin àti agent yìí tẹ́jọ péjọ sórí platform yẹn náà lẹ́ni you pity your daughter kí ló wá pùn pẹ̀lú daughter yìí ó lọ ẹ lọ pity àwọn olórí burúkú tẹ̀ ń lò. ó sọ fún mi ó lóun fẹ́ bá mi talé ó dẹ̀ wá ní mo pa irọ́ ni ó ní kí n talé mo ní mi ò talé ìgbà tó ń dàn mí láàmú mo ní èlò lówó ọ̀tí ó lóun ò mọ̀ ó ní kí n talé mo ní mi ìtalé ìgbà tó ń dàn mí láàmú mo ní òkè èlò lówó ọ̀tí ó máa lọ bèrè nísìn òun á tètè gbé sí market mo ní máa wo ilé ó wá lóun mo parọ́ mọ́ ẹ̀ ó lè ó fẹ́ talé kó lè gba commission kó lè lọ fi parí kó lè lọ parí ilé wèrè kan tó ń kọ́ síbẹ̀ ni olóṣì kì í ṣe sísẹ̀mù yahoo ló ń ṣe ni ẹ jẹ́ kó lọ́la ẹ wá kẹ́rù yín jáde o ẹ pé mọ́tò wa o mo ti rẹ́dì pẹ̀lú owó yín o. Ìkọ̀tún police station I will see you on Monday by God's grace. Kì í ṣe èèyàn ọlọ́pàá yìí mo rẹ́dì àwọn ọlọ́pàá mo rẹ́dì. Ó gbé bọ̀bọ̀ tó ní kó ṣe kọ́ńkọ́tà yẹn bọ̀bọ̀ yẹn látijọ́ yìí ó wá gba owó lẹ́yìn tó gbowó tán ó ku ẹyọ kan kó parí ẹ̀ kò ṣe mọ́ látijọ́ yẹn ó gbowó látọjọ́ Monday ó lóun fẹ́ lọ wá scaffolding dáàsì ọparun láti wá fi ṣe kinní yẹn èyí tó kù ó lọ látọjọ́ náà kò padà wá mọ́ ó wá di lónìí bó ṣe rí wọn bó ń ṣe ń wọlé tán ṣe fẹ́ǹsì wọ́n ràn wá pé kó wá wọlé tẹ́lẹ̀ gbogbo yín bá ti lọ báyìí pam kò ní sí kẹ́nìkan máa wọlé kó máa ṣe investigation wèrè kan kọ́ máa bèrè kí lẹ fẹ́ fi lé ṣe kí lẹ fẹ́ fi ṣe tẹ́ fi ń túṣe ṣé mi kan mo ní ni ó ní wọ́n kọ fún mi ìwọ òṣè gbẹ́nìkan wá kó wá kọ fún wọn olórí burúkú sọkúsọ kò sọ ọgbà tó dé mo wà nílò ìbọn kò sówó lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ti wálé láti 2 months mo wà lóòtẹ́ ìyá ẹ̀ lè ràn ẹ̀ ní owó tí mo ti ná Nàìjíríà wọ́n máa kọ́ ìwòsíwòsí tí oníbàbá yà àti ìyá ẹ̀kọ́ yẹn. Kí ló dé gbogbo inú ilé báyìí gbogbo àwọn ọmọ mo débẹ̀ yẹn mo bá èrò nínú ilé àtàwọn ọmọ kéékèèké wọ́n gbọ́lọ́pàá wa ló mọ̀ lẹ́sìn yẹn. ẹ̀wọ̀n lè ẹ̀yin tẹ́ ìrù máa bà yín ayẹyìn máa já ayẹyìn máa já ayẹyìn sì máa já. wọ́n ti rò pé kán bá ti lọ fún gbogbo àwọn ọmọ rífra àwọn ọmọ kò níṣẹ́ lọ́wọ́ yẹn kán bá ti ní kán máa sọ̀rọ̀ kán máa bú mi wọ́n rò pé bóyá máa intimidate mi gbogbo wọn tó máa ń búyàn yẹn wọ́n máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni kò sí nǹkan tó ní tó fẹ́ fún ẹ tóun gangan tó bá ní irú ilé tó yẹ pé bàbá ẹ̀kọ́lé tó dáa kò ní banú ilé ìjẹ́ mi ní wọnú ilé ìkéde máa sunkún lọ́jọ́ tí mo rí tó bá jẹ́ ọ̀rẹ́ ajé ni tí òun ṣọ̀tá ajé tí òun ṣọmọ yahoo tó fẹ́ bàjẹ́ mọ̀mọ́ gbogbo wọn fẹ́ mọ̀mọ́ bàjẹ́ so that I will sell it cheap then they will get commission then they will be happy I will be sad ayé yín ò ní dá gbogbo ẹni tó bá fẹ́ kí n sad lórí ilé mi lórí nǹkan mi ìbànújẹ́ máa bá yín tilé tọmọtọmọ tẹbí tara tọkọtọkọ tayátayá àti gbogbo àwọn tó bá support yín ìbànújẹ́ máa rọ́ọ̀lù yín báyìí ni wọ́n máa ló ń ṣe pé ọlọ́run gan tó bá jẹ́ pé ọlọ́run ló ní bíbélì ló dẹ̀ ní àlùkùránì ó ṣe kàpádì àdá nínú àlùkùránì nínú bíbélì Sáàmù 109 oríṣiríṣi èpè ló wà tó bá ti ṣe burúkú èpè ní tiẹ̀ bíbélì gan sọ ní woe unto the demon woe unto devil woe unto evil people suffer not the wish evil to live ẹ̀yin evil lè fẹ́ máa gbalẹ̀ kì í ṣe lórí ọ̀dọ̀ mi kò ń ṣe ní surroundings mi you must keep off ọláyé bàjẹ́ onídàá fún gbogbo yín àtàwọn tó bẹ̀yìn àwọn tó sápamọ́ tó ràn yín iṣẹ́ wọ́n ṣòfò ayé wọn ò ní rójú kò ní ráyè mọ́ èpè mo tún sọ yẹn gbogbo àwọn tó fojú pamọ́ tó ràn yín iṣẹ́
wọ́n máa ṣòfò tilétilé ni gbogbo tó dáná ayé wọ́n máa bàjẹ́ ni. So má gbaṣẹ́ burúkú lórí mi kó má bàa kàgbákò mi ò gbaṣẹ́ burúkú lórí èèyàn ẹni tó bá ṣiṣẹ́ fún mi màá sanwó mi ò jẹyàn lówó mi ò jalè mi ì dẹ̀ ṣaṣẹ́wó mi ò dẹ̀ ṣe contraband mi ì ṣe nǹkan tó wà illegal everything tí mo bá ṣe legitimate ni ogún mi ni. You sit down there you destroy everything ó wá tún lọ gbọ́lọ́pàá wá what a mess bí ẹ burú tó gbé mo ti sọ pé mo ń lọ sálágbọ̀n eléyìí ọ̀tọ̀ alágbọ̀n ọ̀tọ̀ gbogbo nǹkan bí mo tẹ̀ ti tún lè ṣe recording ẹ̀ wà everything wà wọ́n tún wá wo gbogbo yàrá ẹ̀ pátápátá olórí burúkú ni olórí burúkú ni ẹ o olórí burúkú ni ẹ o alábọ̀dó òyìnbó ló ti ń ṣiṣẹ́. ókè ọkọ ẹ ti ẹ̀ kú lẹ́ẹ̀kan ló wá níṣe bí ọkọ mi kú ṣebó sọ olórí burúkú ni ẹ olórí burúkú gbàtọ́ ọkọ ẹ kú yẹn ò lè ṣiṣẹ́ ni àti 9 years ni mo ti lọ sí America from America to Canada go and work kó sì lọ kọ́dọ̀ ti lọ civilian barrack nílé yín ibi bá o ṣe civilian barrack èmi kì í tẹ̀lé olórí burúkú máa ń tẹ̀lé olórí burúkú ni ẹ kó sì dànù olórí burúkú máa ń tẹ̀lé olórí burúkú ni kí ká lọ bo kókó sí lọ ókè kí ló wá rẹ̀tì ẹ̀ fún kí ló ẹ̀gọ́ ìwọ òdẹ̀ kọ́ nǹkankan ọ̀gá nìyá tíṣà ìwọ tó lè sọmọ ẹ̀dí tíṣà kí ni wọ́n kọ́ tó fi wá rẹ́ǹtì 2 flat tó fi bá gbẹ̀jẹ́ tó bá nílé gidi ó ní ṣọ́ máa balẹ̀ jẹ́ ni olórí burúkú kí ló dé tó pàyà ẹ̀ ó mọ̀ pé mo rẹ́dì ẹ̀ kí ló dé tó pàyà Láre àti bàbá Láre tó wá jókòó tì tó ní kó ló máa ṣe yahoo fún ẹ kí ló dé tó pàyà Láre àti bàbá Láre kí ló dé tó pa wọ́n láti Kogi tó wá ní kó máa ṣe kí ọmọ wọn lọ máa ṣe yahoo fún ẹ kó máa fi bọ́ ẹ go and work olóṣì ó mọ̀ pé mo rẹ́dì yín olóṣì ó ti pàyà ọkùnrin yẹn kò ní ìyá kò ní bàbá o òun ti fi ìyá tiẹ̀ lọ ṣògo sí o òun wá jókòó ti ìyá ọmọ ó wá ní kó bẹ̀rẹ̀ sí lọ jalè kó máa fi tọ̀hún ó ní ṣé mo lé ọmọ ẹ̀ nílé ọkọ ni èpè ò lè jà èpè tí ò ṣoríire tó gbàdúrà fún ọkọ ọmọ ẹ tí ò ṣe ọ̀tí tó fẹ́ ta lẹ́mi tó fẹ́ fi bọ́ ẹ olóṣì olórí burúkú ẹ kọ́ sí lọ ẹ kẹsẹ̀ wèrè jáde Ọlọ́run gbọ́ àdúrà ẹsẹ̀ wèrè la dúró kó lọ́rọ̀ wò lọ́sàngbòrò lọ́sọ́lọ́jà ìyá òṣì ọmọ ìyá òṣì lọ́sọ́lọ́jà pé ọmọ ìgbéwò lọ́sọ́lọ́jà mo kóṣọ wá fún yín ni ẹ̀yin wèrè lọ́sọ́lọ́jà ìpè ń bu ẹ̀ tí pọ̀ tó lọ́sọ́lọ́jà mo ní kẹ́ má balẹ̀ jẹ́ máa ṣá máa lọ lọ́sọ́lọ́jà tó bá dẹ̀ ti lọ tí ìbá kó fún ẹ pè mí lọ́mọ àlè lọ́sọ́lọ́jà kó sí lọ àjẹ́ kọ́ kẹ́rù jáde Láre náà wá búra tó o bá ti kó irin kan sẹ́gbẹ̀ẹ́ mbẹ̀ yẹn ó kólẹ̀kùn síbẹ̀ mi ì jẹ́ kẹ́ ẹ jà mí lólè ẹ jalè tí bá fẹ́ fún yàn lówó máa fún lọ́fẹ̀ẹ́ ni kò ṣe kẹ́ máa fa gidi gbà lọ́wọ́ mi kẹ́ tó máa ṣe bí ìgbésẹ̀ lẹ̀ help ẹ máa fa gidi gbà lọ́wọ́ mi ẹ máa ṣe bí ìgbé help mi ẹ máa fi agídí kàpọ̀ kálẹ̀ fẹ́ máa fẹ́ gidi kàpọ̀ fún àwọn ọ̀gá yín wèrè tán ya wèrè gan tíṣọ wọn lé kókó wọn tẹ́ gan ní ayé yín kò ní dáa fún yín. èmi tó yẹ kí n ti padà sí Canada tí mi ò padà tí mo sọ pé mo máa gba nǹkan mi ó rẹ pé mo wá lásán and I'm ready to report all of you we do it bá ṣe máa ṣe kó dáa èmi á máa tún kó èèyàn ṣe èmi máa jókòó tì mí ẹ máa lẹ́fẹ̀ẹ́ bà nǹkan mi jẹ́ ẹ wá sọ lémi di civilian barrack olóbùkún nìyí ni. ọmọ ní kí ló kọ́ ẹni tó sọ pé kí lèèyàn kọ́ kò lè ra cement o kò tí ì ra cement rí o alábọ̀dé ni o Ọlọ́run sọ ọmọ di graduate ọmọ yẹn tí mo ti rán tí ò tẹ́ ń ṣe ọmọ mi tí mo rán lọ yunifásitì ni wọ́n sọ pé mi ò rán ọmọ lọ yunifásitì ni ọmọ tó wà lẹ́kẹ̀jì olóòlò ya fọ́tò lọ́jọ́ tọmọ mi àkọ́bí mi ń ṣe ìyàwó a tún gbé mọ́tò fún oṣù ló ti ṣe tán wá lòun ọmọ kan ṣe yunifásitì ó jẹ̀bi ọmọ mi gan Canada tó ti ń kàwé orí ẹ̀ burú èló ni wọ́n lọ yunifásitì bí 1 million wá tí wọ́n mọ lọ yunifásitì ó ti ṣe tán ọmọ yẹn tó fi lọ school ní Canada ni olóṣì ẹ má máa yájú sí ìyá yín olóṣì
ó lọ ṣerun dáadáa ó lọ ṣerun òṣì kan a máa lóun fine boy no money fine boy with fine boy for nothing. ó ní wọ́n yẹ kán máa kí mi ládùúgbò ni ṣé èèyàn ti kí mi mo ti dáhùn gan ẹni tó bá kí mi ti bá dáhùn gan àbí tí mo kí gan ọ̀fẹ́ ni ìgò máa lọ́ọ̀kì èmi tí o fẹ́ kéèyàn kí mi èmi ti máa lọ sí mi ò tiẹ̀ fẹ́ kéèyàn kí mi kó kí mi tọ́kọ ọbẹ̀ sí káwọ́ sókè fún mi màmá wa kìdíkan gbogbo yẹn kò sí yẹn mọ́ so shit nobody mọ́mì mi gan ó máa gbàdúrà kó tó di gbogbo ni ó ti pè mí sí òun fẹ́ síkì òun fẹ́ gbowó àwọn yẹn gbà wọ́n gbàdúrà gbowó ẹ̀yìn á máa halẹ̀ mọ́ wa ẹ̀ ní ṣoríire àwọn èèyàn ṣiṣẹ́ ń bí àjẹ wọn lówó àwọn èèyàn bá ṣiṣẹ́ ẹ̀yìn á máa fẹ́ rèdì káàkiri ẹ̀ ní ṣiṣẹ́ máa fẹsẹ̀ palẹ̀ tí bá ti mo fẹ́ kúrú bá yín dọ́gba ni tẹ́ bá dẹ̀ ga mo fẹ́ bá yín náà ro kájọ nà tán ni owó tó bá sọ pé tẹ́ máa fẹ́ jẹun ó máa yọ owó èṣù sọ́tọ̀ èmi kan ti múra yín owó èṣù tí a máa fi lọ kọ àwọn petition àtoríṣiríṣi bóòtù Àbújá àti ilé àti gbogbo ẹ̀ àti ṣèyẹn sọ́tọ̀ ètè máa fi kówó fún yín tẹ́ máa tún lọ fi máa kò láì pẹ̀lú àwọn olè láti wá máa jàyàn lólè yẹn kò lè jọ mọ́ ilé ìgan ẹ máa wò ó tẹ́lẹ̀ tẹ́ bá rí mi tẹ́ bá tí bá ń bọ̀ next time ẹ máa sáré ni níbi tá a máa pàdé ẹ máa sáré ẹ máa rí pé ògbèrè yẹn ló ń bọ̀ ẹ máa ó dìgbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí pè mí ẹ ti pè mí dáadáa ẹ máa sáré tẹ́ bá rí mi tí máa ń bọ̀ ni wọ́n máa jà mí lólè wọ́n máa ṣèkà fún mi ẹ dẹ̀ máa fẹ́ eré mi wọ́n yọ lẹ̀kùn nulẹ̀ ó tún ti wá fẹ́ kó wá kó lẹ̀kùn kọ́ lẹ̀kùn ni lórí burúkú. Ó lè níwọ̀n bọ́ọ̀yẹn ó wá búra ó lọ pé ọlọ́pàá wá búra bọ́ọ̀yẹn pa gbẹgẹdẹ irọ́ bọ́ọ̀yẹn ó ń pa gbẹgẹdẹ irọ́ ó lóun ò sọ bẹ́ẹ̀ fún mi o ó ní òun ò sọ fún mi kó òun fẹ́ bá mi ta ilé o wo oríṣiríṣi wèrè ló wà nílẹ̀ black wà white wèrè wà tọ̀sán wà tòru wà níjọ́ ṣòtadé yìí ṣe ẹsẹ̀ pọ́jú bọ̀rọ̀ òṣèré gbọmọ lọ́wọ́ ìkùrọ̀ yín á fọ́ òkúta mọ́ they no answer you again don't ti sọ yẹn nǹkan kí n má sọ̀rọ̀ mọ́ ni. jẹ́ ń sọ fún yín nǹkan tó fàjà gọ́gọ́ in tó fàjà rẹ o ṣe rí gbogbo lẹ̀kùn tó ti yọ nú ilé yẹn tó ti yé yín lẹ̀kùn yẹn látijọ́ yẹn sí ọmọ ìkan tó tẹ̀lé yẹn tó ti jáde látijọ́ yẹn tó ti ní ká jẹ́ kó ń jàǹfààní wa ìyá wọn kì í ṣe pé mo ń bú ìyá wọn ìyá yẹn ti kú sìn ìgbà tí mò ń kọ́lé bí ládà gbogbo ládà tí ẹrí yẹn la ní ìyá yẹn máa gbé wọlé gbé mi gbogbo àyẹn máa rẹ́rìn pé wọ́n ní wọ́n bóyá ń pọ̀ pọ̀ ní wọ́n máa gbógun tiẹ̀ ìgbà tẹ́bí pa wọ́n a máa sẹ́ẹ̀dì owó pé kọ́ máa fún wọn lóúnjẹ ìyá ẹ̀ àti gbogbo wọn àwọn olórí burúkú tó mẹ̀bù ìyàwó ló máa kọ́kọ́ débẹ̀ wọ́n ní wọ́n ń ta omi fún wọn bí wọ́n rówó romi wọ́n máa kan géètì lé mi mọ́mí wa iye olówó ẹ̀jẹ̀ jẹ́ apọ́n mi mo ní òkè ẹ̀ ń yọ mí lẹ́nu ẹ̀jẹ̀ ń ṣomi fún yín bẹ̀ yẹn torí wọn ìgbà tó ti pé mo ṣomi bẹ̀ yẹn omi tẹ́ rí bí mo ṣe sẹ́gbẹ̀ẹ́ ìtorí wọn láti gbọ́ mo ti kọ́kọ́ ṣe wọ́n máa wọlé wa mo ní mi ìfẹ́ sọ lémi di civilian barrack mo ní di privacy mi nínú wọn tẹ́ máa lẹ́fẹ́ ṣoore fún lóòlè normal ní kó lọ inspect ilé ẹ̀ wá kó sọ orúkọ kọ́kọ́rọ́ tó ń lò kán balẹ̀ mọ́ ṣe máa wọlé kó dẹ̀ tún ṣomi fún wọn ó wá ṣe tó wá ń bú mi ó wá lé lóòrùn ìyá ẹ̀ tí ìyá ẹ̀ tó bá nírú mi kò ní ṣọ́kú tó bá nírú mi lọ́mọ kò ní ṣọ́kú ìyá mi ń sin olóhùn fẹ́ lóògùn mo rògùn fún iye owó tí bá ní màá fún torọ́ lọ́mọ gidi ni ìyá tiẹ̀ ṣọ́kú ìgbà tí òrìlẹ̀ ṣàmọ́ àsí láàráǹdì gbogbo nǹkan tó yẹ ká jẹ bí oúnjẹ àjẹkù ká dà sígbó àbí ká sọ pé wá gbà o àsí lára àwọn fún wọn ó ṣọ́kú ni tó yẹ pa wà ń lé ó lè sọ pé òun fẹ́ lọ sọ́sítù ká tún kówó lẹ̀ kó má ì tí kù àwọn ọmọ tó ń bí tí ò lè tọ́jú ìyá wọn ò lè tọ́jú ara wọn
wọ́n máa bú ọmọ ológo ẹ fẹ́ bú mi ẹ wá rè pé kígbà tí mo ti mọ̀ pé máa ṣe wèrè fún yín lónìí mo ṣe kí ni mo kọ́kọ́ lọ drop everybody lórí platform ìtọ́ máa sọ pé ìyàwó àbíyẹ nìkan sọ pé òun close mọ́ lágbájá àbómẹ́ni lágbájá ó wá ń bú èébú ó wà lórí kìnìkan máa bá wọn kú dọ́gba ni tabade local tabade posh level a máa tún posh níbí wèrè pọ̀ bí a dẹ̀ máa jọ múlẹ̀ ni ìyẹn bó ṣe jẹ́ o torí wọn lójúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ wèrè gidi làwọn eléyìí o kọ́ máa bá nǹkan ẹ̀jẹ̀ kó tún máa la gidi mọ́ ẹ ti gbọ́ rẹ̀ rí èyí tó wá ń bú mi yẹn tó lọ́lọ́run ní mi 50,000 láàrin wèrè yìí ló lọ gbé wá o mo ní kó bá mi kó wèrè aṣọ tí bọ̀bọ̀ yẹn kó sínú ilé bọ̀bọ̀ yìí tó kúrò nílé mi ó kó aṣọ síwì kan síbí báyìí àti àwọn píṣọ olórí burúkú kan àtàkísẹ̀ àti gbogbo àwọn dọ́kúmẹ̀ntì mo gbé síta ń jọ ẹ̀ tí mo ń ṣòfin yín mo wá ní ẹjọ́ omi ìfẹ́ fọwọ́ kan ẹrù àmì àkísà tí bọ̀bọ̀ ìkó wá bá mi wá àwọn èèyàn tó lè kólé àbí àwọn aṣálẹ̀ ó dẹ̀ ní ọmọ ìyá Ṣàngó náà ló máa ń ṣálẹ̀ ipò òun dẹ̀ máa lọ pè wá ó dẹ̀ ṣe aṣọ wọ̀nyẹn tán àti gbogbo nǹkan tó wà mẹ́rin tó ti Yusuf ó dẹ̀ ṣe tán ló bá ń sọ fún mi 50,000 lówó òun tó ń fi ta mo ní aṣọ gbogbo nǹkan tó tún kó lọ yẹn tí mo fún ní ṣé àmọ́ tó 50,000 ló gbà tí mo láàrin yìí ní ọmọ òṣì yìí ló lọ gbé wá o ó ní kó ṣáàjì ní 50,000 tó bá ti gba 50,000 láàpọ̀ òun ní títí ẹ̀ olófún mi sí o mi ò kó nígbà tó tún ṣe tán tó gbowó yẹn tán tí mo wá fún lówó ó wá lóhun tó máa kó lẹ́kùn tán yọ nínú ilé mi táwọn àbókí ó bú àwọn àbókí jẹ́ mo ní àwọn àbókí yẹn lèmi láìkì torí wọ́n ń ṣiṣẹ́ ó ní bí kí n má kó fáwọn àbókí yẹn ò ní ra dáadáa wèrè níwọ̀n àwọn ò láìkì wọn mọ́ àbójú yín kọ́ ló ṣe ń sọ ń jọ yẹn ẹ dúró ẹ gbọ́ ẹ sọ tòótọ́ ṣé kò sọ pé àwọn àbókí yẹn ò dáa mo lábòókí gbọ̀ngàn ni mo láìkì wọ́n ṣiṣẹ́ mo lábòókí ni máa kó fún àbókí dẹ̀ kó 50,000 sílẹ̀ ló wá sọ fún mi àwọn ẹlòmíì máa wá rà á wọ́n máa sọ 150,000 ó dẹ̀ ní kí n kó fóun tẹ́lẹ̀ ni kí n kó 150,000 fún olórí burúkú ọmọ tó ń mọ̀ gògóró kiri gbogbo anybody tó bá ti jẹ́ ìdọ̀tí I'm not a dirty thing so I don't work with dirty people simple as that it's not by your makeup it's not by your dressing at times but then tó bá rí wa mọ̀ pé I'm a quality woman and quality is better than quantity èmi ṣiṣẹ́ sílẹ̀ nítorí kí n ba lè mú mi nígbà tí mo pọn mi sílẹ̀ nítorí òǹgbẹ ni so mo pọn mi sílẹ̀ nítorí òǹgbẹ ni tó o bá dẹ̀ ṣiṣẹ́ láàárọ̀ ayé ẹ̀ o lè wá ṣe tó kó wá sẹ́ pé ó fẹ́ máa fi ayé ẹ̀ fẹ́ fi da tèmi láàmú any story tó bá wù yín kẹ́ máa sọ mi ò kólẹ̀kúnlẹ̀ o ṣe gbogbo wọ́n ṣe bú mi yẹn sí wọ́n ń yọ okùn lọ́rùn mi ni wọ́n rò bóyá wọ́n help mi ni wọ́n bú mi ni o wọ́n ń yọ okùn lọ́rùn mi ni torí wọn ò lè rí mi lọ́la ń sìn kan sọ pé mọ́mí ẹ pẹ̀lẹ́ o àbí mọ́mí ẹ fún wa ní nǹkan kan wọn ò lè wọ bímọ ó ti dè wọ̀ o ò lè bú mi kó o tún jowó mi mọ́ èèwọ̀ ni bára lé mi bú mi gan kò ní jẹ́ sísì mọ́nú owó mi torí ìmúrúmú owó kò ṣeé fà tù. ìyẹn bó ṣe jẹ́ o ẹ rí pé mo gbé platform mi mo fẹ́ fi ṣe platform yìí for crazy àwọn wèrè kan wà tó ń sọ pé wọ́n wà níbì kan mo fẹ́ sọ fún ẹ pé torí wèrè lé la ṣe ní títà ìyẹn bó ṣe jẹ́ o ilé yẹn sì a máa yà fún yín ẹ máa rí bó ṣe rí ìta ẹ̀ lọ́jọ́ tí ẹ ń gbà tí adé ta yà fún yín a máa yà tó bá ti yá sí ó ti yé ebu yín ò dùn mí o èmi tó yẹ pé ìgbà tí mo ń sọ̀rọ̀ MC tí mo ń sọ̀rọ̀ Wàsíù tí mo ń sọ̀rọ̀ Zaria tí mo ń sọ gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn gbogbo àwọn blogger orí social media ni wọ́n sanwó fún àti lórí Instagram àti lórí Facebook àti lórí YouTube ni wọ́n blog mi day and night ìyẹn eléyìí àwọn eléyìí náà ṣe máa halẹ̀ mọ́ mi tí wọ́n bá ní kí fẹ́ wó pààyàn bíi ti gé atawa ni tẹ́ran bá fẹ́ kọ̀yàn pa bíi ti pín wá ni ẹ máa gbà wá kẹ́ mi máa tí ìrú eléyìí rí we are working ẹ palẹ̀kùn dé ta ló lọ ìta tẹ́ bá ti lọ ìta ẹ máa palẹ̀kùn dé ibi báyìí ò kì í ṣe ọgbà wèrè tó máa ń sílẹ̀ tẹ́nibọ̀dì kan lè wọlé ẹ palẹ̀kùn dé géètì ni ànálù géètì yẹn sí ó ti pẹ́ but ní time tó ń ṣe yẹn the best náà la lò even gbọ̀ngbà tó sọ ń jọ yóò tá a bá fẹ́ ṣe géètì sí ó ló máa tó 2 million mo ní mo fẹ́ ṣe èyí géètì yẹn ó ní géètì yẹn sí ó ló máa tó 1 million àlàfẹ́ ṣe ń jẹ ó wọ́n
ẹni tí ò tí ka 2 million lódidi a máa bú èmi ẹni tí ò ka 200,000 lódidi a máa bú mi àwọn tó ń tọrọ bára àtàwọn sọ pé torí Ọlọ́run o Ọlọ́run aṣáájú wa o ajé àmọ́ wa o a máa ṣe kiri kan àwọn ló ń bú mi ládùúgbò yìí ẹ máa gbà mí o àwọn náà máa bẹ̀tì mí o ọmọ tó ń bú mi èyí tó bú mi lánàá yẹ wọ́n rò bóyá ó máa dùn mí oh God ẹ̀rí dẹ̀ ń pa mí Bọ́lá pẹ̀lẹ́ ṣẹ́rí mo mọ rísì tí story kan mo sọ́rí tí àwọn èèyàn máa fi ń yẹra fún àwọn àdúgbò kan tó yẹ pé àwọn èèyàn tó yẹ pé wọ́n bá ti mọ value mo ṣe mọ rísì tí àwọn èèyàn máa fi ń yẹra fún àwọn àdúgbò tí wọ́n bá àwọn tí olówó bá pọ̀ sí ṣó ti yé yín because little ẹ̀ tó bá ti gate ẹ̀ mókè little tó ní sọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ pin mọ́wọ́ ni àbí kó lọ ṣe kó nice lásán wọ́n máa rí ẹbí ìsùgọ́mù ni wàláhì wọ́n dẹ̀ mọ́ pé mo nice ni o mi ò ṣọ̀dẹ̀ o wọ́n lè rú tán o orí tá a fi ṣèwé ṣì wà ń bẹ̀ o anyway let me be going for now. jẹ́ ń lọ wọnúlé broom wà á ti ra broom náà kí lẹ́bẹ̀ẹ́ fi broom ṣe bàbá ayé ok ẹ ti bẹ̀rẹ̀ nulẹ̀ ni ẹ̀yin torí ẹ̀ mo ṣe láìkẹ́ ẹ̀yin tí ẹ̀ tí bá wọn bú mi ẹ̀yin lẹ́kùn nígbà tuntun wọ́n rò bóyá ó lè sùn wọ́n rò pé bíbú ó lè dùn mí ok a ní ìgbàlẹ̀ wọ́n rò bóyá ó máa dùn mí àbí tó kún ọmọ pé wọ́n kàn ṣé bọ́n ṣe ń bú mi ẹ̀ ń sìn ṣé ó lè di lọ́la sí mọ́mì àti jẹun bó ṣe máa ń ṣe ni o jọ́tún ẹ̀ ló máa wà o a máa tọrọ owó tó ti yẹ yín ṣé ó tún lè bá mi lọ́la sí ọlọ́run máa jẹ́ kíkẹ́ bọ̀bọ̀ ìkẹrù ẹ̀ lónìí ọlọ́run ló máa dùn bàjẹ́ a kàn bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ̀yẹn ni ẹ̀ mọ̀ pé àti ìdí ìyọlẹ̀kùn bẹ̀yẹn a kàn lè renovate bẹ̀yẹn flat ẹ̀yẹn papọ̀ ni ṣé yàn gidi bó ṣe lóhun tó ń bóra yẹn ṣé ó yẹ kú inú flat bẹ̀yẹn kó níbẹ̀ tó ṣe wọnú kọ́mpáàdì gbà àti wọn ò tí rẹ̀ mo bá wọn ní kọ́tò rẹ̀ kan tó rẹ̀ ẹ rí gbogbo bẹ̀yẹn kò wù nǹkan wọ́n ó ti jí kòtò gbogbo kòtò wà nínú ilé gbogbo nǹkan tí wọ́n dẹ̀ wà níbẹ̀ ó mọ̀ ń bàjẹ́ ní sódà ìmá lè ta àdẹ̀ta ìgbàlẹ̀ méjì wà ń sálẹ̀ náà ṣáà ní jẹun ni kí ni yẹn mbọ̀ ẹni tó ṣe ẹ má bínú ṣẹ̀rí ẹni tó ń ṣe wáyà fẹ̀sì sí God bless ẹ má bínú ṣẹ̀rí sì ó gbowó tí wá ṣe ìkejì tí láre mú wá látọjọ́ yẹn tó ti gbowó sabodi kò wá mọ́ lóhùn ní ṣe bọ̀bọ́ lẹ̀ lóhùn wá o tó ń pọ́lọ́pàá wáyé ṣẹ̀rí bó ṣe wọlé tí mo rẹ̀ tí mo ti jáde lẹ́kọ̀ọ́ ẹ̀ tó ti yẹn olóṣèlú ní kó lọ pọ́lọ́pàá wá the only way to attack is to defend himself now is to attack him. Òun ló gbowó èmi ò ní dúró níbọ̀ tún bí ìmọ̀ tí wọ́n bá ṣe dá alágbọ̀n la máa lọ. Alágbọ̀n. You don't pack this one. Are they using this one? Yeah, they use this one for this place. Okay, they use that. Yeah, they'll use it for this up now. The brick there. Okay, the bricklayer they are now. Oh, and it's cement. Okay, Mrs. Smith. You walk along. Okay, the way she told me. Are you okay, sweetheart? So, like, what have you seen? Láre mo mọ̀ pé mama wo bí báyìí. Ṣó ti rí. Owó tó ló san, ó san for 500 ló san. But mo ní kó fọ́mọ ẹ ní 20,000 jọ ẹ mo máa gbà padà. So 480 ni máa dá padà fún ẹ sìn. Ṣó máa pọ̀ dẹ̀ tún ti lọ lé oṣù kan. Ṣó ti yé ṣó orílẹ̀kùn sìn ó ra owó lé ẹ̀ ṣó ti rí. Lẹ̀kùn tí mo fi sẹ́nu ọ̀nà yẹn. 700,000 ni wọ́n tàn sí tó wà lẹ́nu ọ̀nà flat yẹn sálẹ̀ yẹn. Ṣó ti yé ó dẹ̀ ń sọ 400. Kó lọ gba lé ńbẹ̀ kó lè mọ̀. O Moscow kò sí ilé tó ń ta, kò sí 2 bedroom flat pẹ̀lú gbogbo níta lọ sínú ilé tí wọ́n ń gbé ní
400,000 bí 450 àbí 480 tó san ṣó ti gbọ́. Torí àwọn máa ṣe pé kò lè wá Nàìjíríà ó ti wà stranded lọ́hùn a lè ti dé báyìí a tún dé sí yín lọ́rùn ó tún dogun ó ti yé sórí wọ́n ṣèǹjì gbogbo lẹ̀kùn yẹn àti júùdù olórí burúkú tó gbé bí a ní láti ṣépè fún yẹn ìgbé tí ń jà àwa la ṣépè fún ni ìwọ tó bá máa yẹ láyé tó ló fẹ́ bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ lásìlásì gbà tí mo ní gbogbo ẹnikẹ́ni tó bá gba nǹkan mi jẹ́ ẹni tó bá ti gbowó tó bá lòun wá ṣiṣẹ́ mi bírú ọmọ tó lọ yẹn mo ní gbogbo tó bá ṣe tó bá ti gbowó tó lòun fẹ́ ṣe dábọ̀ tí ò ṣe mọ́ tí mo dẹ̀ sanwó fún mo ní kò ní ṣàṣeyọrí láyé simple. èyí tó máa ní kán ṣe dáàbọ̀ yẹn gbogbo irinṣẹ́ tó bá ṣe yẹn kán ní kí àbò kí wá kó kí n padà lọ túra kì í ṣe ń sìn mọ́ ìyẹn bó ṣe jẹ́ o mo ń lọ sí pálọ̀ ibẹ̀ yẹn ni ìta ni bákónì ni iṣẹ́ mi wà géètì ni ìwọ máa ti rí. Kọjá jẹ́ gbọ́ síbí náà ok. Ọmọ oúnjẹ tẹ́ ní gẹ́gẹ́ náà ẹ̀ sí ra oúnjẹ yẹn. Tí mo fẹ́ rà síbò èmi ò tí jẹun látàrí ó fẹ́ jẹun ni ṣé láti bọ́ọ̀sì ni àbí láti ara owó ẹ̀. Ìjẹ́ ní gbẹ́nu àwọn oúnjẹ fún wa. Ẹ ti gbàgbé ni. Ṣé promise ṣé mi jẹ Ọlọ́run ló ń jẹ àsọ̀rọ̀ máa yẹ o torí nísìnyí báyìí àwọn tó jẹ oúnjẹ lọ́jọ́ kìíní àná àwọn ló ń kú mi kiri yẹn o but no problem ṣá máa rà fún yín ok kí lẹ fẹ́ jẹ ṣùgbọ́n ọmọ yíbò ni ẹ kó tún máa jàmàlà mọ́tà rẹ̀ o ò lè jẹ fùfú ní ṣe bá bú lóúnjẹ lòun yíbò ok ìwọ ń kọ́ kí ló fẹ́ jẹ Friday yíbò kí ló fẹ́ jẹ ṣe bó wọ́n ti lọ ra ó ti lọ ra ìsìnjẹ lẹ́ẹ̀kan bó ìfẹ́ jàmàlà. Bàbá ńlá wọ́n ń pè yín ọjọ́ ìlẹ̀ di bàbá ńlá náà nickname wọn yẹn nice ni ìjò náà nígbà lọ́dún wo nìyẹn ìgbà tí mo mọ̀ wọ́n. Nígbà wo lẹ tóbi bí wọ́n ṣe rí náà nígbà tí wọ́n kunlé yẹn náà ní 11 years ago lélẹ̀. Anyway, let me be going for now. I want to attend to some people we have known. Afẹ́ wà nǹkan jẹ. Gbogbo àwọn tó bú mi ládùúgbò gbogbo wọn ló mọ mi o àwọn picture wọn ni mo gbogbo àwọn tó bú mi ẹni mo post picture wọn yẹn tí wọ́n ń gbóúnjẹ wájú lé mi o ẹ kò imagine bí orílẹ̀-èdè bí ìjọba ìlú ṣe fẹ́ dà Nigerians are ungrateful only majority of them ó ti yé mo fẹ́ lọ jẹun àwọn mi mo fẹ́ kọ́dà oúnjẹ fáwọn ilé wọ́n lè jẹun. Ẹ̀yin tèmi ni o kì í àwọn olóbùkún tó péjọ ń bí o àwọn olóbùkún kan wà bí o ọ̀tẹ̀ yìí ló fẹ́ mi.